àyẹ̀sí. Ìgbà tí wọ́n pè mí mo sọ pé ṣé nítorí mo lọ Àbújá wá tó pé wọn ìlú ẹ̀rí kábíyèsí àná ó mú àwọn àrí àgbò náà lọ sọ́dọ̀ Ọbásanjọ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ìdàgbà gbà yẹn àti sí social media. Kábíyèsí àná ó lọ sí Àbújá pẹ̀lú Ọbásanjọ́. Bọ́dé ṣe gan ni ẹ ṣe ìfọ̀ọ̀fọ̀. Ìkọ̀kọ̀ tẹ́lẹ̀ kọ̀ máa sọ àti sọ fún chaplain náà fún ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó tọ́jà ní mo sọ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ yìí ó máa ní ìlọsíwájú. By force or by fire. Whether they like or not. Whether they like or not. Ìdí tí mo jẹ́ fún máa ń sọ fún bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run dá Ògbómọ̀ṣọ́ yàtọ̀ àtàwọn ọmọ ìlú yìí. Akíkanjú ni wá, oníṣòwò ìbẹ̀rù wá. Àti àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n wá ìlọsíwájú fún ìlú. Ìyẹn ló fi dá mi lójú wípé ìlú máa lọ síwájú. Mo sọ fún Mr. President pé ọ̀rọ̀ omi àti iná ìdí tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé mi ò fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a fẹ́ nítorí tá a bá béèrè ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe aláti sọ ilé ìdílé pé ọwọ́ wọn lè dùn báyìí láti ṣe. Ṣé rí ti iná yẹn òun ló ṣe pàtàkì. Very important. Nítorí gbogbo nǹkan tí a fẹ́ ṣe fún ìdàgbàsókè ìlú tí ò bá sí iná ṣeéṣe. Iná ló jẹ́ kí n máa gbọ́ iná òun ló jẹ́ kí n máa ríra wa. Òun ni tí ó bá jẹ́ ọ̀rọ̀ iná yẹn nìkan ló ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tó fẹ́ wá tó bá ti gbọ́ kọ̀ǹdíṣọ̀n wa lóògùn mọ́ṣọ̀ wọn ò fẹ́ wà. Wọn ò fẹ́ wá. Ta ló fẹ́ dá iṣẹ́ lẹ̀ tó jẹ́ pé tíṣù ló bá máa fi wọ́n mú business ẹ̀. Gbogbo èrè tó fẹ́ jẹ fún ẹtì náà. Òun ló jẹ́ kí ọ̀rọ̀ iná yẹn ó jẹ́ ọjà àfẹ́fẹ́ síwájú. Nítorí àti ní one time ní kéwìrì nítorí tí iná bá wà ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè máa wà. Òun ló jẹ́ kí a sọ ọ̀rọ̀ iná yìí. Nítorí ilé iṣẹ́ àwọn tó fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ ìtọ́ tó bá sọ wípé kò sí lọ́dún Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ ìlú wa náà tó fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ ìtọ́ tó bá sọ wípé kò sí lọ́dún Ògbómọ̀ṣọ́.